Ìjínigbé ìpínlẹ̀ Ọ̀yọ́ mà ti dá wàhálà ńlá sílẹ̀ láàrin Seun Kuti àti VDM. Ẹ wá gbọ́ bí wọ́n ti kí ìpọ̀nrí ara wọn. Gbajúgbajà olórin Seun Kuti tó tún jẹ́ ọmọ bíbí inú abàmì ẹ̀dá Fẹlá Aníkúlápó Kuti lòun àti gbajúmọ̀ orí ayélujára tó tún jẹ́ ajàfẹ́tọ̀ọ́ tí gbogbo ayé mọ̀ sí VDM àbí VeryDarkMan ni wọ́n ti gbé pẹ́rẹ́gì ìjà léná gidi gan báyìí. Ìjà àwọn méjèèjì ti wá fẹ́ dàbí ọ̀rọ̀ orogún adédìgbà. Seun Kuti ló ṣe fọ́nrán sórí ayélujára tó sì ń fi ọ̀rọ̀ ránṣẹ́ sí VDM pé kó má fọkàn sí pé ìfẹ̀hónúhàn tó léwájú rẹ̀ wá síbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ ló jẹ́ kí wọ́n rí àwọn tí wọ́n jí gbé nípínlẹ̀ Ọ̀yọ́ gbà padà. Ọgbọ́n burúkú láti rí gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ lásán ni VDM fi ìwọ́de náà ṣe, tí èyí kò sì ní nǹkan kan ṣe pẹ̀lú bí wọ́n ti ṣe rí àwọn tí wọ́n jí gbé náà gbà padà. Ṣeun ló ta VDM láyà pé kó jáde wá sọ ohun kan ṣoṣo nínú àwọn ohun tó ti gbìyànjú lé lórí látẹ̀yìnwá tí ọ̀rọ̀ náà sì ti gbọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ṣeun bá tún tẹ̀síwájú pé bó bá jẹ́ pé lóòótọ́ ni VDM lè kó àwọn ènìyàn sòdí láti dúnkokò mọ́ ìjọba láti lè ṣe ohunkóhun tí wọ́n bá ń fẹ́, kí wọ́n nìṣó láti lọ fẹ̀hónú hàn kí ìjọba ó lè wá nǹkan ṣe sí àìríṣẹ́ṣe àti àìríkànṣe kan. Nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn alátẹ̀lé VDM tí wọ́n ń pè ní ratel ṣùgbọ́n tí Ṣeun pè wọ́n ní rat, ìyẹn àwọn eku wẹ́wẹ́ ló nílò iṣẹ́ ṣùgbọ́n tí VDM kò wulẹ̀ fẹ́ wọn fúnre kí wọ́n má bàa lè mọ òótọ́. Kò tán síbẹ̀, Ṣeun tún fi ẹ̀sùn kan VDM pé àríjẹ nídìí ìbàjẹ́ lásánlàsàn ni, nítorí bí ìlú ò bá bàjẹ́ irú wọn ò ní jẹ́ nǹkan kan. Ohun tó bá sì fi mú kí ilẹ̀ yìí kó dáa kíá ni wọ́n ó parẹ́ mọ́ gbà ká tó ṣẹ́jú pẹ́. Gbajúmọ̀ lórí ayélujára Túndé Ednut táwọn mìíràn tún pè ní olórí ẹ̀dọ́ náà ti gbé fọ́nrán Ṣeun sí orí ojú òpó tiẹ̀ náà. Lábẹ́ fọ́nrán yìí gan láìpẹ́ rárá ni VDM ti dá Ṣeun lóhùn. VDM ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń tajà láì gba àṣẹ lọ́wọ́ àjọ NAFDAC lòun ti gbógun tì, tí òun sì tún ràn wọ́n lọ́wọ́ láti ṣí ọjà kan tí wọ́n fẹ́ tì pa nípínlẹ̀ Anambra. Bẹ́ẹ̀ ló tún jẹ́ pé ìfẹ̀hónúhàn tí òun léwájú rẹ̀ òun ló mú kí mínísítà fọ́rọ̀ olúùlú lẹ̀wà lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn ìlú Àbújá Nyesom Wike ó tètè gbé ìgbésẹ̀ kànmọ́kànmọ́ lórí ọ̀rọ̀ ìdáṣẹ́sílẹ̀ àwọn olùkọ́ nílùú Àbújá. Àkàìmọye ìrànwọ́ owó táwọn tún ti ṣe gẹ́gẹ́ bí VDM ti wí, ó ní ìpèsè omi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò gbẹ́yìn kó tó wá di wípé ó dórí ìfẹ̀hónúhàn tí wọ́n ṣe nípínlẹ̀ Ọ̀yọ́ tí VDM sì pé gómìnà mú dá òun lójú pé kò ní tó oṣù kan tí wọn yóò fi rí àwọn tí wọ́n mú ní ìgbèkùn ọ̀hún gbà padà. VDM ní ṣé ọ̀rọ̀ kò wá rí bẹ́ẹ̀, àmọ́ ṣá ò lọ́wọ́ yìí kálukú ló ti bẹ̀rẹ̀ sí ní di ipò tiẹ̀ mú tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé ọ̀kan nínú àwọn méjèèjì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọn bá ṣe ti tà létí wọn.